tí a ò bá dẹ̀ tètè múra ń sìn yìí tá a bá sọ pé ẹ̀sìn èmi Christian ẹnìkan Muslim ẹnìkan tí a ò ṣe ra wa lọ́kan tógun yìí bá dé tán finally wọ́n á sun ṣọ́ọ̀ṣì wọ́n á sun mọ́ṣáláṣí o wọ́n á sun ilé wọ́n á sun oko kò ní anybody ò ní ráàyè sọ pé òun ẹlẹ́sìn kan nípa ti Yorùbá nation yẹn ó dùn mí díẹ̀ Olúwa ọ̀run mi pé kí mi lọ join Yorùbá nation that's why ẹ̀ lè rí flag wọn lọ́wọ́ mi àbí kẹ́ máa rí fọ́tò anybody ṣùgbọ́n láti nǹkan bí ọdún 12 sẹ́yìn ni mo ti ń gbé fọ́tò Odùduwà kiri mo kàn máa ń lálàá ní pé kí n ṣáà máa gbé fọ́tò Odùduwà kiri but ohun tá a wá ṣe ni wípé kàkà kọ́kọ́ lé security kó ní kálukú kọ́kọ́ du orí ara ẹ̀ báwo ni mo ṣe fẹ́ dúró tán tápà ọ̀tá ò ní ká mi ó ní nǹkan tí àwọn èèyàn bàbá ńlá wa kan lò tó jẹ́ pé iyàrá ìgbà tó kúrò láyé tán iyàrá tí wọ́n fi aṣọ sí èmi ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé iyàrá bàbá ẹ̀ lè wọ bẹ̀dẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ so oríṣiríṣi association ló ti you cannot battle somebody who is more organized than you ẹni tẹ́ fẹ́ bájà ó lágbára jù yín lọ ó mọ̀yàn jù yín lọ Ọlọ́run tó tún lè gbèjà yín lọ́wọ́ ẹ̀ tún dúró tí Ọlọ́run yẹn pé báwo ni ká ṣe ọ̀nà wo ni ká gbégbà ẹ ṣáà lẹ́nu tí agídí tó bá pọ̀ jù fọmọ ó máa ń kó yàjọ ọmọ ẹjọ́ ẹ̀yin àgbààgbà ẹjọ́ ẹ má wo ti pé bóyá àwọn ọmọdé àti ọmọdé ṣe ẹ̀ ní dá sí mo fẹ́ kẹ́ rí wípé àwọn kan ti dìde mọ́ ìrìn àjò yìí tó kọjá ojú lásán ibi táwọn dẹ̀ ń gbé kinní lọ yìí tó bá fi lè dá kinní ìjà ẹ̀yin àgbààgbà yìí tó bá yá ẹ ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ kó má bàa padà díbẹ̀ kó má bàa jó yín lọ́wọ́ ẹ ò bá dìde irú àwọn tó jẹ́ pé wọ́n kó lọ yìí aláwọn èèyàn kan láàárín wa tó jẹ́ wípé tó bá fìmọ̀ ṣọ̀kan pé a fẹ́ gbà wọ́n sílẹ̀ wọ́n á gbà wọ́n àwọn èèyàn kan wà tó jẹ́ pé tó bá débi tí àwọn èèyàn wọ̀nyí wà wọ́n á ní lágbáyá tó dìde yìí ọ̀rọ̀ bọ̀ torí pé àwọn èèyàn ò dìde ó fún àwọn ọ̀tá láàyè láti máa ṣe bí ẹni pé àwọn ọlọ́run ibi mélòó lẹ́nìkan ṣu bàbá wa Sunday Igboho ibi mélòó nìkan làwọn lè dá cover láàrin ṣu àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ń pe máa kan ní kò síjà ọ̀run rí ẹ̀ lénìí nígbà tí máa yẹn wà láyé òun náà tapá tiẹ̀ ó lójú ọkùnrin 100 ò lè dámú so gbogbo àwọn èèyàn tó yẹ kílẹ̀ yín ní ká kọ́kọ́ pera wájọ ẹ̀yin lẹ́ dìlú èmú àgbàlú yín lọ́wọ́ yín ṣùgbọ́n ṣá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má jẹ́ kí àwọn ọ̀tá wọlé kọ́ wá pa irun nǹkan tá a wá báyé fún nìyẹn a fẹ́ gbéra ńjọba ẹ̀ kò sí gbogbo yẹn akọ̀ndédé bẹ̀ẹ̀ láti ibì kan wọ́n ṣe bẹ̀ẹ̀ láti bẹ̀ẹ̀ nìyẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣèbí lẹ́yìn gbà after Ìgàngán Ìbàràpá ní gbogbo kíní ló escalate tó yìí ṣe rí tí a ò bá ti stop láti máa ríra gẹ́gẹ́ bí ẹlẹ́sìn a ò ní gbogbo Yorùbá ò ní ríra wa bí ọmọ ìyá ẹ má lọ sílé àwọn bọ̀dá yẹn o ẹran léyà tó pa wọ́n ti ké kinní kan sórí ẹ má jẹ́ o ọ wá fi ẹ̀sìn yẹn wọ́n fi dá ọ̀tá lẹ̀ ọ fi dá sí wa we have to see ourselves as one. Ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. àwọn àgbàlagbà bọ̀ wọ́n tó bá tójọ́ mẹ́ta kan tá a ti ríra ẹkú àti là ń kiri ẹni eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àṣà Yorùbá TV pé ẹkú ìjọ́ mẹ́ta kan ọ̀dẹ òdùbí ṣàlàáfíà ní gbogbo wa wà Elédùmarè yóò máa wà pẹ̀lú wa o orí ètò náà la wà báyìí Àṣà Yorùbá TV ẹ ti mọ̀ bàbá ti dórí ètò àti dé náà ni kí la tún wá mú wá fún yín lónìí nǹkan àrà ọ̀tun ni a ti ṣe oríṣiríṣi àrà lórí Àṣà Yorùbá TV àmọ́ lónìí a ní àlejò pàtàkì tí wọ́n sì jẹ́ òjíṣẹ́ Olúwa òun ni mo sọ pé àrà ọ̀tọ̀ ni tí a mú wá lónìí òun ló wá jẹ́ kí n rántí òwe táwọn bàbá wa máa ń pa wípé ohun tó bá ti dé bá ojú ó bá imú àrùn tó bá ń ṣogójì ó ń ṣọ̀ọ́dúnrún ní tó bá ti ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́ya ló ń ṣe mo mọ̀ pé tùmọ̀ àṣàmọ̀ tí mò ń pa àtòwe tí mò ń pa kò lè tí ì yé yín torí pé ńgbà tí n bá mú àlejò mi wá lórí ètò àti nǹkan tí wọ́n bá wá tí wọ́n fi ẹnu ara wọn sọ ìtumọ̀ òwe tí mò ń pa yìí yóò yé tonílé tàlejò yóò yé tẹrú tọmọ ibi tí mò ń bá ọ̀rọ̀ mi lọ má wá jẹ́ kí n bọ́rọ̀ lọ́wọ́ ná kí n má bàa bòpò lọ lé olóró torí wọ́n ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n lẹ́nu ọlọ́fà láti gbọ́ mo ta ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ òjíṣẹ́ Olúwa ká gbọ́n tí wọ́n bá wá sí orí ètò lónìí kí gbogbo ọmọ aráyé ká fi ti ara wa gbọ́ ó yẹ má bá mi ká lọ. Orúkọ mi ni Olúwaṣẹ́gun Tolúwalọpẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì akọrin àpótí ẹ̀rí láti Násárẹ́tì. Ẹ ṣé bàbá ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn mi tó gbé mi wá sí orí ètò yìí lónìí tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ayé mọ̀ pàápàá jùlọ gbogbo ìran Yorùbá ó ní wípé àsìkò ti tó kí gbogbo ènìyàn kó mọ ohun tó ń ṣe àsìkò ti tó fún wa láti tají
láti jí gìrì torí wípé ohun tó ń bọ̀ lókè yìí tó dàbí dùgbẹ̀dùgbẹ̀ yìí tó bá já á ba onílé á ba èrò ọ̀nà. Ìwọ̀nba àwọn tó máa ní oore ọ̀fẹ́ láti bọ́ ńbẹ̀ nìkan làwọn tó gbáradì torí bíbélì náà sọ wípé bó ti rí nígbà ayé Nóà ó ló ń bẹ ní ìsinsìnyí. Wọ́n ń ṣègbéyàwó, wọ́n ń ṣe patí, wọn ò bìkítà. Bámúbámú ni mo yó mi mọ̀ bí ebi ń pọmọ ẹnìkọ̀ọ̀kan tí ìkún omi fi bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi di àgbàrá tó fi kó wọn lọ tó wá ṣẹ̀yìn wá sá bá Nóà pé Nóà jọ̀ọ́ èmi ni bàbá ẹ, èmi lẹ̀gbọ́n ẹ, èmi lára ilé ẹ̀, ṣùgbọ́n kò sọ oore ọ̀fẹ́ fún wọn mọ́, omi ló pa wọ́n run. Àwa ìran yìí kọ́ ni ìran Ádámù, mistake làwọn èèyàn máa ń ṣe. Ìran Nóà ni àwa, ìran Ádámù omi pa wọ́n rẹ́. Àwa ni ìran Nóà, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ la ṣì ń bọ̀ ọ̀rọ̀ lónìí. Kó má bàa tó rí bẹ́ẹ̀ kí ègún má bàa yí lu ègún lọ. Ìrandíran torí bíbélì sọ wípé bó ti wà láti tìkọ́ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí títí ayérayé àìnípẹ̀kun. Àwọn èèyàn kì í mọ̀ kí ni ayérayé àìnípẹ̀kun. Wọ́n tún wá ṣe àmì sí that means unending journey ní life wa. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ní kíní yẹn ò yé, wọ́n dẹ̀ ní láti mọ nǹkan tí à ń sọ. A ò sọ wípé kí èèyàn kan lọ máa ṣe ìjà láti bá ìjọba jà tàbí láti bá àwọn àgbààgbà jà tàbí láti bá àwọn olóyè olórí ọlọ́ba jà. Ohun tí à ń sọ ni pé kí oníkálukú kó rántí wípé ibì kan láti ṣẹ̀ wá. Kí oníkálukú kó rántí wípé ọ̀tọ̀ ni ẹ̀sìn, ọ̀tọ̀ ni àṣà ìdílé, ọ̀tọ̀ ó ní ìgbàgbọ́. Táwa dẹ̀ ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ó máa ń yà mí lẹ́nu tó bá ní àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́. Gbogbo ẹ̀sìn pátápátá ni a gbàgbọ́ torí pé gbogbo wa la gbàgbọ́ nínú nǹkan kan. Ṣùgbọ́n a pè àwọn kan ní ọmọlẹ́yìn Jésù Kristi, àwọn kan ọmọlẹ́yìn Ànábì Muhammad àwọn kan ọmọlẹ́yìn àwọn tí òrìṣà dá. So gbogbo wa la gbàgbọ́, gbogbo wa ló ní gbàgbọ́. So a wá ní láti mọ̀ wípé ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà, àṣà ó yàtọ̀ sí ìgbàgbọ́. Tí ṣe rí àwọn nǹkan kan dẹ̀ wà tí ẹ̀sìn ti fi kó bá àwa ènìyàn tí a gbọ́dọ̀ kíyèsára fún kó má bàa di wípé eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ mọ́, kó má bàa di pé a gbààwẹ̀ a gbàdúrà a ṣe fall down and die deliverance oríṣiríṣi àwa sọ àwọn wòlíì dèké. Kì í ṣe pé Ọlọ́run ò sí mọ́ o, kì í ṣe pé àdúrà ò gbà mọ́ o, ṣùgbọ́n ṣá a ò kíyèsí àwọn nǹkan kan mọ́. Ẹlòmíì kò ṣàkíyèsí kí ni àmì ara. A nítorí òun ti di born again, òun ti gbàgbọ́ orí ọ̀fẹ́. Àmì ara dẹ̀ wà. Ẹlòmíì kí ló dé tó bí a kì í béèrè kí ló fà. Àwọn kan àfín, wáì táwọn kan fi jáfín, wáì tí àwọn kan fi jẹ́ ẹlòmíì omi á máa sun lára, á kàn déédéé máa sun omi. Ó ní ìtumọ̀, àṣẹ kan ni. Ẹlòmíì wà tó jẹ́ pé ìka mẹ́fà ló ní. Kí ló dé tá bí àwọn kan lẹ́yọ kọ̀ọ̀kan, àwọn kan a bí wọn ní méjì, àwọn kan ìbejì, àwọn kan ìbẹ́ta. Gbogbo kíní ló ní ìtumọ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tí ò bá ti yé ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ́yìn Kristi léni a ti gbà wípé ìbọ̀rìṣà ni. Bẹ́ẹ̀ kẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ìbọ̀rìṣà. Àìwádìí jìnnà ló jẹ́ ká máa rí àwọn kan bí èṣù, àwọn kan bí ẹni Ọlọ́run. Bàbá ó lẹ́tọ̀ọ́ sá o. Ṣé rí ẹ jẹ́ ká tọ́ nígbà tí Christianity tó máa dé ilẹ̀ Yorùbá tó máa dé Nàìjíríà, Ifá ni wọ́n dá ní Abẹ́òkúta wípé kí ló ń bọ̀ yìí, ìmọ́lẹ̀ kan ń bọ̀ bó ló fẹ́ gbà wọlé. Ifá ló kọ́kọ́ sọ fún wọn lábẹ́òkúta wípé ẹ̀sìn kan ń bọ̀ ní Nàìjíríà, ní gbogbo Nàìjíríà yìí, pé ẹ̀sìn ìmọ́lẹ̀ ni, ẹ̀sìn àlàáfíà ni, ara àwọn iṣẹ́ Ọlọ́run kan láyé ni ló fi gbà wọ́n láàyè. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe nílẹ̀ Abẹ́òkúta wọn ò ní gbà wọ́n láàyè. Ìyẹn ni. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣe rí ìgbà tó di pé wọ́n gbé ẹ̀sìn yẹn wọlé, wọ́n mú hospital wá, wọ́n mú modernity wá, wọ́n wá fi oríṣiríṣi àwọn nǹkan mẹ́rin. Àwọn kan náà tún wà bíi Jámbérésì, àwọn kan wà bíi Júdásì láàrin àwọn tó mú ẹ̀sìn wá ìsà tó jẹ́ wípé wọ́n fi ẹ̀sìn yẹn wọ́n fi bí ọ̀làjú. Ìgbà tí ọ̀làjú dé, ọ̀làjú wá bí ẹrú. Ìgbà tí ẹrú wá dé, ẹrú wá bí ìdè. So mi ò lè lọ síbẹ̀ nísinsìnyí. Ṣùgbọ́n wọ́n mú ẹ̀sìn, wọ́n mú wá sínú ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làwọn baba ńlá wa gbà lọ́ fi ń bá Ọlọ́run rìn. Ṣùgbọ́n nígbà tí wọ́n mú ẹ̀sìn wá sínú ìṣẹ̀ṣe, ó wá ní ká pa ìṣẹ̀ṣe kúrò nínú ẹ̀sìn. Ó wá bí ọ̀làjú wá. Ìgbà tí ọ̀làjú dé, ọ̀làjú wá bí ìsìnrú. Ìgbà tí ìsìnrú dé, ìsìnrú wá bí ìdè. So a sì máa padà sí ẹ bóyá tá a bá padà next time torí àsìkò tẹ́ ní kò sí lénìí. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ ni wípé ṣe rí ìgbà tí wọ́n gbé ọ̀làjú wọnú ẹ̀sìn yẹn, ó wá di pé káwọn èèyàn wa ẹ̀yin nǹkan tẹ́ ń bọ́ nílé yín ẹ gbàgbé ẹ̀, ẹ̀yin ìwọ tó jẹ́ dàda ẹ lọ gé dànù, ẹ̀yin tẹ́ bá ti jẹ́ ìbejì òòṣà kan ní meanwhile òòṣà tó ń pariwo anyway àtàwọn bá ti rí picture àti picture tá a pè ní picture Jésù àti picture ànábì wa o àti picture àwọn tó ti wá anything picture èrè lèrè ń jẹ́. So ẹnikẹ́ni tó bá ti ní picture nílé ó lè rìn nílé. Àwọn àìsàn pé ká bẹ̀rẹ̀ sí ní fa picture dáàdi wa ya picture mọ́mí wa. Ìyẹn ò sọ pé torí pa ní picture dáàdi wa nílé
àrùn tí wọn a ti ṣe ẹ̀sìn òrìṣà àbá ti forí balẹ̀ fún òrìṣà. Àwọn kan wà tó jẹ́ pé they are just myths but a ò mọ̀ wípé kì í ṣe ara ìgbàgbọ́ nìyẹn túmọ̀ sí. Yàtọ̀ sí yẹn ṣe rí ìgbà tó máa gbára wọn lọ́wọ́ àwọn èèyàn wá ìjọ wo ló ń jẹ́ ìjọ Áfíríkà. Àwọn ìjọ Áfíríkà yẹn ìjọ adúláwọ̀ àwọn yẹn ló gbára wọn lọ́wọ́ àwọn ẹlẹ́sìn àgùdà tó wá ń fi gíláàsì ohun mèremère tó fi ń tan àwọn olórí wa nílẹ̀ Yorùbá tí wọ́n fi ń kó nǹkan àṣà lọ tó fi wá kó wọn sẹ́rú débi pé wọ́n ní a fẹ́ wàásù fún wọn o wọ́n á kàn dé kó wọn lẹ́rú lójijì. Ẹ má ṣòṣà, ẹ má mú oúnjẹ sára, ẹ má sìn gbẹ́rẹ́ o, ẹ má jẹ àṣejẹ o, kẹ wà nútírà tó bá ti wá wà nútírà tó bá lọ ń ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọ́n á kàn kó wọn lẹ́rú ni wọ́n á kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ sí wọn lẹ́sẹ̀ wọ́n á kó wọn borí omi lọ lọ́nà Badagry. Now àwọn kan wá gbọ́n láàrin àwọn bàbá pé àwọn ẹlẹ́sìn tó dé yìí kí la lè ṣe láti gbára wa kí ló wọ́n nílé tiwa tá bá ti da kíní kan sílẹ̀ báyìí ẹni tá bá ti fẹ́ tó bá ti wọlé ìgbóná máa mú ni o nílé tiwa kíní kan wà tó bá ti wà lára wa tíyàn kan bá ti lù wá ẹni yẹn máa wúkú ni o àfi tá a bá yọ kíní ẹ̀ kúrò náà mi o nílé tiwa kíní kan wà tá bá ti so mọ́ra o tó bá yìnyín bọ̀ ìbọn máa túká ni o àgbá táǹkì gan amọ̀ táǹkì gan ó máa bàjẹ́ ni o bọ́ǹbù ò ní dún ọwọ́ àṣìṣàjọ ọwọ́ àwọn that's why àwọn ìjọ African Church I'm sorry to say this and I'm not owing anybody apology because ẹ máa rí wọn máa ń gbé ṣàkí wọlé. Àwọn lọ́kọrin pé àwa ó ṣòro ilé wa ò ìgbàgbọ́ ò pé óye ìgbàgbọ́ ò pé káwa má ṣòro. So àwọn ló kọ́kọ́ kọrú orin yẹn. So àwọn ẹ̀sìn kan àwọn baba ńlá wa kan wà tó jẹ́ pé wọn ò yọ ìṣẹ̀ṣe kúrò nínú ẹ̀sìn. Wọ́n ń sin Jésù àwọn la pè ní Operation Nehemiah. Wọ́n fi ọwọ́ kan kọ́ ilé Olúwa lọ wọ́n fi ọwọ́ kan mú ohun ìjà dání. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ni a ti sùn gbàgbé a ti fi ohun ìjà sílẹ̀ à ń kọ́ ilé lọ. Òun ló fà tó ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dá sí ọ̀rọ̀ tó bá dẹ̀ fi lè ṣẹlẹ̀ tí àwọn táwọn wí tó bá wọlé tán kò ní sí ẹni tó máa lóun fẹ́ lọ ṣọ́ọ̀ṣì o gbogbo fọ́dà wọn dáì kò ní ṣe é ṣe mọ́ o kò ní sẹ́ni tó máa lóun fẹ́ tó sọ pé òun ṣe ìsìn òun kọ́ ọmọ ìjọjọ́ o láfi gbọ́dọ̀ mọ̀ pé àti pásítọ̀ àti ọmọ ìjọ àti àfà àti ẹlẹ́sìn àbálẹ̀ gbogbo wa tá jẹ́ Yorùbá a gbọ́dọ̀ tètè fìmọ̀ ṣọ̀kan nísìn pé kí ni nǹkan tí a ní láti ṣe láti gbógun ti àwọn tó fẹ́ kó wa lẹ́rù yìí pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan ọ̀làjú láti fi wá sínú èdè. Jésà èròǹgbà tèmi ó ṣe díẹ̀ o torí number one a máa kọ́kọ́ we have to shun what we call spirit of religion. Ẹ̀mí ẹ̀sìn kò yàtọ̀ sí ẹ̀mí ẹrú kò dẹ̀ yàtọ̀ sí ẹ̀mí àwọn àjẹ́ bí wàá ti bewitching manipulation òun ní ẹ̀sìn lọ́nà kan. Ṣe rí tí a ò bá gbàgbé ẹ̀sìn èmi ò ní lè jókòó sí ìbá ẹ̀bẹ́ ṣe jẹ́ ìbílẹ̀ lọ́nà kan àbí mi ò ní lè jókòó pẹ̀lú màá máa wò pé èṣù kan ní bàbá yìí meanwhile wọ́n fi kíní yìí wọ́n fi dá àárín wa rú ni. Ọlọ́run ò ní ẹ̀sìn ohun tí Ọlọ́run ní pé ṣe sí ọmọlàkejì rẹ ohun tó bá ti lè gbà kí wọ́n ṣe sí ẹ kínú ẹ dùn má ṣe sí ọmọlàkejì ẹ òbí tọ́lọ́run wà nìyẹn. Ó ní lẹ́yìn eléyìí ó ní fẹ́ Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ pẹ̀lú gbogbo àyà rẹ àti gbogbo tí o ní. Lẹ́yìn eléyìí irọ́ ló kù ń bẹ. Ká dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ táwọn ẹlẹ́sìn àbáláyé àti ẹlẹ́sìn wa ọmọ ìyá wa kejì máa ń sọ wípé Ọlọ́run ò bímọ o ṣùgbọ́n ó bí ẹ̀san. Ká mọ̀ wípé there is law of karma. Jésù náà dẹ̀ sọ̀rọ̀ nípa law of karma but àwọn èèyàn kì í fẹ́ lọ síbẹ̀. Àwọn èèyàn máa ń láì pé jẹ́ pé ọ̀rọ̀ tó bá ti jẹ́ pé owó àbí tó ti máa rí nǹkan tó pè wọn tó máa dùn mọ́ wọn bíi Málákàì lè máa gbọ́ pé máa mú ìdámẹ́wàá wá. Ìdámẹ́wàá kì í dẹ̀ sọ̀rọ̀ New Testament Old Testament náà ni. Kí ló dé ta ṣe mú ìdámẹ́wàá tó jẹ́ pé towó nínú Old Testament but gbogbo nǹkan tó kù nínú Old Testament bí òfin tó lè jẹ́ kí a ní agbára tó lè jẹ́ ká tẹ̀síwájú tó lè jẹ́ ká borí èṣù tó lè mú ìṣẹ̀ṣẹ̀ dání àwa àgbàgbé yẹn la fi sọra wa di ẹrú tó fi rí wa mú báyìí. Ṣe rí tí a ò bá ti stop láti máa ríra gẹ́gẹ́ bí ẹlẹ́sìn a ò ní gbogbo Yorùbá ò ní ríra wa bí ọmọ ìyá. Ẹ má lọ sílé àwọn bọ̀dá yẹn o ẹran léyà tó pa wọ́n ti ké kinní kan sórí ẹ má jẹ́ o ọ wá fi ẹ̀sìn yẹn wọ́n fi dá ọ̀tá lẹ̀ ọ fi dá sí wa. We have to see ourselves as one. Gbogbo wa pátápátá tá a bá ti jẹ́ pé Yorùbá lájọ ń sọ a gbọ́dọ̀ rí ẹ gbàgbé pé mi Kírísítẹ́nì ẹ̀yin Mùsùlùmù ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé bàbá kan náà ìyá kan náà òun ló bí wa nípasẹ̀ bàbá kan náà àti ìyá kan náà. Ṣe tá a bá ti kọ́kọ́ mú yẹn tá a bá ti ṣe ká má wàá gbàgbé ìlànà bàbá ńlá wa. Ẹ wo báwọn bàbá yìí ṣe jàjà tí wọ́n gbà yẹn wọn ò sọ pé wọn ò mú ìṣẹ̀ṣe kúrò nínú Christianity because omi ni Ọlọ́run fi dá ọ̀run àtayé. Gbogbo ẹni tó ń sọ pé ọmọ mi ni ẹ tó wá ń ké kiri tó wá ń bẹ̀rù ọlọ́mọ mi ni mí mo ríra mi lórí omi ẹ̀rù ń bà mí. Wòlíì tó sọ pé ọmọ mi ni ẹ ṣé òun ò kí ń ṣe ọmọ mi ni because Genesis sọ fún wa wípé láti tìkọ́ ṣe ayé wà ní jújú ẹ̀mí Ọlọ́run rá bàbà lórí ibú kò sí wòlíì kò sáfà kò sí mèrè kò sájẹ kò sẹ́ni Ọlọ́run àti omi ló kọ́kọ́ dìjọ wà lọ́kọ́kọ́ dìjọ ṣàwó tá à ń sọ yìí.
ló nígbà tó yẹ Olúwa ní pé kí ìmọ́lẹ̀ kó wà kí omi kó lọ sápá kan apá kejì ìyàngbẹ ilẹ̀ jáde lẹ́yìn yìí la dá àwọn ẹranko tó ń fàyàfà ẹyẹ ojú ọ̀run àwa ewéko àwa fi àwọn èèyàn ṣe lórí wọn that means inú omi ni yẹ̀pẹ̀ ti jáde nípasẹ̀ yẹ̀pẹ̀ la dá àwa ènìyàn. Ẹ wá àwọn bàbá yẹn wọ́n lo yẹ̀pẹ̀ wọ́n fi ṣàdúrà wọ́n lo omi Babalọ́lá lo omi Orímọládé lo omi Ọ̀ṣọ́fà lo omi. Táwa ní pé ìṣẹ̀ṣe ò sí ń bẹ̀ kò sí ẹ̀sìn kan ní ok bàbá tó bí bàbá Orímọládé babaláwo ni ẹ wo àrà tí ọmọ wọn wá dá ọmọ wọn ló gbé liberation wá sí Áfíríkà láti mọ Jésù. So Ọlọ́run òṣìṣẹ́ pé torí pé wọ́n jọ àìmọye àfáà ńláńlá lẹ́nìí àìmọye wòlíì ńlá lónìí tó jẹ́ pé ibi tí wọ́n ti jáde ilé eléégún ni. So kí ló dé tí a ò ṣe fààyè gbára wa láti study nǹkan tó jẹ́ ti tiwa gangan ká mọ ibi tí ó ti lè ṣe wá láǹfààní. Omi kò sẹ́ni tó máa jí tí ò ní fomi wẹ̀ kò sẹ́ni tó máa jí tí ò ní júbà omi kò sẹ́ni tó máa jí tí ò ní júbà iná torí ẹ máa lọ sí kitchen ẹ máa dáná ẹ máa fi iná gbóúnjẹ ìyàwó yín máa fi iná gbóúnjẹ kaná fún yín kò sí so gbogbo àwọn kíní àwọn bàbá yẹn wọ́n lo colours ìmí aṣọ white ló máa lò ìmí wà red kò ní jáde síta red nìkan ló máa wọ̀ á dẹ̀ pe ẹ̀mí iná táwọn kan pè ní Holy Michael àwọn kan pè ní Ṣàngó níbòmí the same mọ̀nàmọ́ná yìí náà ni àrá náà ló ń bá ṣiṣẹ́. So gbogbo kíní kí ló dé tí a ò farabalẹ̀ ká wára wa rí ká mọ̀ wípé àwọn nǹkan wà tọ́lọ́run dá fún wa láti lò Ọlọ́run ò ní ká fi bára wa jà kò ní ká fi bára wa jẹ́ ìyẹn sọ pé bóyá ti bọ̀rìṣà àwọn iṣẹ́ Ọlọ́run tá bá rán wọn níṣẹ́ sí Ọlọ́run tá bá rán wọn níṣẹ́ sí ayé tá bá rán wọn níṣẹ́ láti jẹ́ṣẹ́ fún wa ohun tọ́lọ́run dá wọn sí fún wa nìyẹn kò ṣe pé ká máa bọ wọn ibi tí ọ̀rọ̀ yẹn wà nìyẹn. So àwọn bàbá yẹn wọ́n lo nǹkan tó jẹ́ pé nǹkan ìṣẹ̀ṣe kò yà yín lẹ́nu pé bíyàn bá di àtúnbílẹ̀ ni wọ́n gbọ́dọ̀ ti bọ omi wọ́n ní bí kò ṣe pé a ti pàṣẹ ẹ̀mí àti omi baptisi ènìyàn kò lè rí ìyọbọ ọ̀run wáì tí Jésù olùgbàlà wa tó wá tọ́ wa sọ́nà Ọlọ́run kò sọ pé òun lọ́lọ́run àwọn èèyàn ṣe mistake ó ní bàbá mi tí ń bẹ lọ́run kí a bọ̀ forúkọ rẹ̀ gbàtọ́ lọ́ba pé kọ́ wa bí a ti ń gbàdúrà ó ní ká máa gbàdúrà sí bàbá tó ń bẹ lọ́run. So Jésù náà tó jẹ́ olùgbàlà wa á ti bọ omi kí ló dé ta fi ti Jésù bomi Jọ́ọ̀nù ní ó jù mí lọ má jẹ́ ó ní a gbọ́dọ̀ mú gbogbo ìwé òfin ṣẹ. So Jésù wá pa òfin rẹ́ kí ló dé tá wá mú òfin ọ̀pá táwọn pé tá bá gbàwẹ̀ funfun àṣẹ á wá sí wa lẹ́nu ohun tó wá ti mú kẹ́ máa jẹ àtẹ́ fúnjọ́ mẹ́ta tó wá fi máa di àárọ̀ ọjọ́ kẹrin àwọn yín gan mọ̀ pé nǹkan kan ti wà ń bẹ̀ tó yẹ pé nǹkan tẹ́ bá sọ táìmù yẹn ṣe. So àwọn nǹkan kan wọ́n ti fi àwọn ẹ̀sìn yẹn wọ́n ti jẹ́ ká fi gbàgbé àwọn nǹkan tó yẹ kí ó jẹ́ ká jẹ́ alágbára ọwọ́ akógun dé ìgbà tógun wá dé àwárí nǹkan jà mọ́ tí a ò bá dẹ̀ tètè múra ń sìn yìí tá a bá sọ pé ẹ̀sìn èmi Christian ẹnìkan Muslim ẹnìkan tí a ò ṣe ra wa lọ́kàn tógun bá dé tán finally wọ́n á sun ṣọ́ọ̀ṣì wọ́n á sun mọ́ṣáláṣí o wọ́n á sun ilé wọ́n á sun oko kò ní anybody ò ní ráàyè sọ pé òun ẹlẹ́sìn kan. So ẹ jẹ́ ká kọ́kọ́ gba àwọn tó they are colonial masters they are manipulators they have used a lot of things láti kó ọpọlọ wa láti sọ di kékeré láti jẹ́ ká máa ríra wa bí ọ̀tá ara wa ká má lè mọ nǹkan tó kàn. Láti ìpilẹ̀ṣẹ̀ Ọlọ́run dá gbogbo wa lélédè kan kò sí bọ́dà Kútọ̀nù kò sí bọ́dà Saudi Arabia kò sí bọ́dà London kò sí bọ́dà America ayé kan ṣo ló wà lórí omi ṣùgbọ́n nígbà tó yá wọ́n gbé òfin dé nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní fi bọ́dà tó bọ́dà omi ló separate gbogbo wa that's why ọkọ̀ ojú omi láti ibìkan sí ibìkan ẹ̀ máa já sí ìlú mi ni omi ló separate wa. So we are one èdè àìyedè tó dẹ̀ ṣẹlẹ̀ ìgbà tí bá tún padà wá máa ṣàlàyé nípa ọ̀rọ̀ èdè àti complexion. Ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Ẹ ṣe fún ọ̀rọ̀ tẹ́ bèrè yẹn lótú ṣe rí nípa ti Yorùbá nation yẹn ó dùn mí díẹ̀ Olúwa ọ̀rẹ́ mi pé kí mi lọ join Yorùbá nation that's why ẹ lè rí flag wọn lọ́wọ́ mi àbí kẹ́ máa rí fọ́tò anybody ṣùgbọ́n láti nǹkan bí ọdún 12 sẹ́yìn ni mo ti ń gbé fọ́tò Odùduwà kiri mo kàn máa ń lálàá ní pé kí n ṣáà máa gbé fọ́tò Odùduwà kiri àwọn pásítọ̀ kan bá mi jà sí ìgbà tí mo dé sẹ̀mẹ̀jọ́ sí pé kí ló ń fò Odùduwà ṣe nínú ológo Orímọládé Ọ̀ṣọ́fà Babalọ́lá ṣùgbọ́n èwo tún lè Odùduwà mo ní nítorí mi ò mọ̀ pé ó máa di tí gbogbo èèyàn máa bẹ̀rẹ̀ sí ní jà fún lẹ́ni tẹ́ bá lọ wo ológo Ego Ban Africa magazine 14-15 years ago ẹ̀rọ Odùduwà mbẹ̀. Now mistake tí àwọn pípì wá ṣe ni wípé number one aláàfẹ́ lọ fún òmìnira ni ní pé ká bẹ̀rẹ̀ sí ní bá àwọn bàbá wa jà àtúnpá fẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní bá àwọn ìyá wa jà. Òótọ́ ni pé àwọn kan wà wọ́n ti jẹ́ dòdò wọn ò lè sọ dòdò ṣùgbọ́n ṣá tá a bá kíní dé àárín méjì kan ojú àti àwọn náà wọ́n á jọyìn wa. But ohun tá a wá ṣe ni wípé kàkàkà kọ́kọ́ lé security kó ní kálukú kọ́kọ́ du orí ara ẹ̀ báwo ni mo ṣe fẹ́ dúró tán tápà ọ̀tá ò ní ká mi
ó ní nǹkan tí àwọn èèyàn bàbá ńlá wa kan lò tó jẹ́ pé iyàrá ìgbà tó kúrò láyé tán iyàrá tí wọ́n fi aṣọ sí, èmi ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé iyàrá bàbá ẹ̀ lè wọ bẹ̀ bí bá ṣe ń sọ̀rọ̀ yìí, tó jẹ́ pé tẹ bá wọ ẹja òjìjí sà, tẹ bá di ẹja òjìjí bó ṣe máa gbé èèyàn bí ẹni pé èèyàn ti àwọn bọnú electricity bí aṣọ kọ́tìnì ẹ̀ lásán ṣe máa gbé yín nìyẹn up tí bá ṣe ń sọ̀rọ̀ yìí. So a ò sọ wípé a fẹ́ bá ìjọba jà àbí dàjọba rú, nǹkan tí èmi rò pé yẹ ká sọ ní pé báwo ni Yorùbá ṣe fẹ́ ní security. Àwọn kan wà wọ́n á gbin èso níjọ́ kan á wù níjọ́ yẹn, ẹni bá dẹ̀ jẹ́ pẹ́rẹ́ tó bá ti jẹ́ màjèṣí àbí àjèjì àbí ọ̀tá ilẹ̀ yẹn ó ráyè mọ nìyẹn, ó ń lo ọ̀run ní straight. Àwọn kan wà tó jẹ́ pé ó ní tí wọ́n máa bá iyẹ̀pẹ̀ sọ tí wọ́n máa dálẹ̀ tó máa sọ sínú afẹ́fẹ́ tó jẹ́ pé ẹ̀yin tẹ́ bá wọṣọ ológun lọ bá wọn jà aṣọ yẹn ò ní bọ́ kúrò lára. Ṣèbó ní báwọn baba ńlá wa kan tiẹ̀ ṣe à ń sọ pé ìṣẹ̀ṣe ò dáa ìṣẹ̀ṣe ò dáa, àwọn kan ṣe wọ́n fi ọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe débi pé wọ́n ṣẹ̀sìn ju àwọn tá a láǹṣẹ̀ ẹ̀sìn Kristi àti Mùsùlùmí lọ, because eléégún ẹ̀ ní rí kó lọ pàdé onígunukó, táwọn onígunukó bá ń lọ báyìí eléégún ò ní pàdé wọn láyé bí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn onígunukó yẹn ó ní bọ́ ṣe ń nígbà kan wọn làwọn fẹ́ lọ sí Abẹ́òkúta láti Èkó, táìmù báyìí àwọn máa bá tó bá dẹ̀ di táìmù yẹn wọn ò dẹ̀ ní wọ mọ́tò ẹ máa bá wọn bẹ̀. So torí pé àwọn fi ìbẹ̀rù Ọlọ́run sínú nǹkan tó ń ṣe, wọn ò ní báyàwó ara wọn sùn, wọn ò ní ṣe tí ò yẹ kó ṣe, wọn ò ní robi síra wọn. Omi sọ pé níyàwó kan o àbí wípé kí ni o, mi sọ pé wọn ó lé o, but wọn ò bá ìlànà jẹ́. tó bá ti ní báyìí la ṣe ṣe kínní, tó bá pàlè síbì kan wọn ò ní lọbẹ̀. tó bá ní kínní àti fi ìtò máa jẹ́ kó máa wí, ọba sọ pé omi yo ayélujára ni ẹni bá fi ṣeré ayélujára yẹn á wúkú ni, tó bá tún wúkú wọn tún jẹ́ family ẹ̀sìn àwọn ayélujára ló bá gbé. So but nísìnyí àlọ́ orí ọ̀fẹ́ ní ìyàwó pásítọ̀ ó ń ṣí àyálẹ̀ nínú ṣọ́ọ̀ṣì, ìyàwó pásítọ̀ á ṣí orílẹ̀ a ní kórè ọ̀fẹ́. mi ò bẹ̀sìn jẹ́ ọ̀pọ̀ wọn tí mo sọ ni wípé káàtì ẹ̀ a ò sọ pé ẹ̀ lè ṣorílẹ̀, a ò sọ pé a ò sí nínú òmìnira, ṣùgbọ́n ṣá orí ọ̀fẹ́ ni ó ti bà nǹkan jẹ́. ẹlòmíì máa jókòó tán, ẹlòmíì ti ní good body, ó ti ní good shape, ó ṣe yàmàyàmà kò ṣe yàmà ayé aláìkè á tó wá ṣẹ̀ṣẹ̀ wá ń jókòó lórí pẹpẹ báyìí ibi tó yẹ kó bẹ̀rẹ̀ dé á débẹ̀ á tún ṣí gbogbo pàǹtí ilẹ̀ wọ́n á máa rí. Báwo la ṣe fẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó rìn? Àwọn nǹkan táwọn màlẹ́kà ò gbọdọ̀ fojú rí, àwọn àwẹ̀ kan wà tẹ́ bá ń gbàsà ìjọ́ mẹ́ta ìjọ́ méje ẹ ò gbọdọ̀ kúrò nínú yàrá, ẹ ò gbọdọ̀ rí sánmọ̀ kí iṣẹ́ yẹn ba lè tètè dáhùn, torí tẹ́ bá ti jáde nǹkan tẹ́ bá kọ́kọ́ fojú rí báyìí ó ti ba gbogbo kíní ẹ jẹ́. Àwọn oríta oríṣiríṣi ilẹ̀ máa dé, ẹ ò mọ nǹkan tó ti ṣe lóru mọ́jú. So gbogbo àwọn kíní a ò gbá research. Àwọn orúkọ Ọlọ́run kan wà tó jẹ́ pé tẹ́ bá ń pè àánú máa dìde níṣẹ́ rí. Gbogbo nǹkan tó lágbára jù láyé yìí nǹkan mẹ́rin ni, màá sọ méjì lénìí bóyá tí n bá padà wá àásọ̀ tó kù. Number 1 ta gbọ́dọ̀ ṣe é lé lórí òun ni agbára èdè ohùn. Kò sí babaláwo tó lè succeed láì mọ àṣírí ohùn, torí wọ́n á ní àwọn júbà alágbájá àwọn júbà tàmẹ̀dò ìbá kọ́dà ìwọ kíní ìmọ̀ràn ẹni báyìí kíní kan ló ṣe ìyàwó kíní kan ló ṣe báyìí nígbà báyìí gbà tó ṣe báyìí ló di báyìí torí náà wáyà ló ṣe báyìí. Ohùn, èdè, ọ̀rọ̀ la fi dálé ayé, ọ̀rọ̀ ni Ọlọ́run, nípasẹ̀ rẹ̀ a ò dáhùn kóhùn ọ̀rọ̀ ìyẹn ní. Ẹlẹ́ẹ̀kejì afẹ́fẹ́, kò síbi tí afẹ́fẹ́ ò dé láyé, kò síbi tí afẹ́fẹ́ ò dé láyé tí a ò bá ṣe àwọn orúkọ màlẹ́kà yẹn inú afẹ́fẹ́ gan ló ti ń ṣiṣẹ́. Aeroplane inú afẹ́fẹ́, fóònù nǹkan tá à ń ṣe ohun ọ̀tẹ́ fẹ́ rìkọ́dù wa nísìnyí inú afẹ́fẹ́ ló ń gbà ṣiṣẹ́, owó afẹ́fẹ́ là ń ná sìn. So a sì máa sọ̀rọ̀ nípa omi àti erùpẹ̀ ilẹ̀ tó jẹ́ pé òun la fi dá ènìyàn, tó jẹ́ pé tá bá bómi sọ̀rọ̀ tá bá dá sílẹ̀ ibikíbi tí èèyàn bá wà káàkiri àgbáyé law of ether á mú ẹni yẹn bẹ̀. But àìfìbẹ̀rù Ọlọ́run sí orí ọ̀fẹ́ ni kò sí ṣẹ̀ṣe kò sí àṣà kò sí bẹ̀rù mọ́, òun ló kó bá wa tó fi di wípé à ń kọlu àwọn tí ò yẹ ká kọlu ọ̀bọ̀ fà gbà mọ́. So lórí pé kí ni o ẹ̀sìn kò sẹ́sìn. So tá bá lè farabalẹ̀ tá study báwo làwọn baba ńlá wa ṣe tá rántí pé wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run ṣe ayẹ wa, àwọn màlẹ́kà yẹn á wá wọ́n á support wa, àwọn tó bá robi sí wa ibi á bá wọn. So à lè tẹ̀síwájú. Ó yẹ ká ti ní security, ó yẹ ká ti ní farmland, ó yẹ ká ti ní board of lawyers, ó yẹ ká ti ní àwọn engineers, ó yẹ ká ti ní àwọn tó jẹ́ pé wọ́n sin ẹja wọ́n sin ẹlẹ́dẹ̀, ó yẹ ká ti ní hospital, ó yẹ ká ti ní tó bá ní kí ní ìṣẹ̀lẹ̀ gbà wọ́n sí ó yá gbogbo ẹni tẹ́ ní owó ńlé ẹ lọ máa kó owó jáde. Ẹlòmíì kò ní lò currency yẹn wọ́n ti bàjẹ́ torí wọ́n ti break ẹ̀. So àti ní báńkì tiwa cooperative wa ò tí pọ̀, and Nàìjíríà tó bá sọ pé kí wọ́n break ẹ̀ ẹlòmíì owó tó tọ́jú sí abẹ́ pílò ẹ̀ ó lé ní 400,000 tó mú business tó máa fi ṣe. Tá bá fọ gbogbo ẹ̀ lójú pì báyìí àwọn tó yẹ ká rí tó yẹ ká kọ́kọ́ lọ bá ká kọ́kọ́ gbé wọlé tí a ò kọ́kọ́ lọ bá wọn tó yẹ pé ṣe la kàn ń bá wọn jà tó bá sọ pé kì í ó yá ó dojú ẹ̀ nìyẹn ó yá ti fọ́ Nàìjíríà báyìí àti fọ́ àwọn owó yẹn ó ti waste nìyẹn o. Gbogbo wàhálà tó ní kálukú ti ṣe kó tó rówó yẹn kó jọ ó ti waste. Ogun abẹ́rẹ́
àwọn tó yẹ kó wá support wa kájọ jagun ok ibi mélòó lẹ́nìkan ṣo bàbá wa Sunday Igboho ibi mélòó nìkan làwọn lè dá cover láàrin ṣo àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ń pe máa kan ní kò síjà ọ̀run rí ẹ̀ lénìí nígbà tí máa yẹn wà láyé òun náà tapá tiẹ̀ ó lójú ọkùnrin 100 ò lè dámú so gbogbo àwọn èèyàn tó yẹ kílẹ̀ yín ní ká kọ́kọ́ pera wájọ ẹ̀yin lẹ́ dìlú èmú àgbàlú yín lọ́wọ́ yín ṣùgbọ́n ṣá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má jẹ́ kí àwọn ọ̀tá wọlé kọ́ wá pa irun nǹkan tá a wá báyé fún nìyẹn a fẹ́ gbéra ńjọba ẹ̀ kò sí gbogbo yẹn akọ̀ndédé bẹ̀ẹ̀ láti ibì kan bọ́n ṣe bẹ̀ẹ̀ láti bẹ̀ẹ̀ nìyẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣèbí lẹ́yìn gbà after Ìgàngán Ìbàràpá ní gbogbo kíní ló escalate tó yìí meanwhile meeting ò tí tó meeting coordinator upon coordinators kò tí ì sí association upon association state to state local government to local government street to street ó yẹ kí ọmọ Yorùbá ti jí kọ́ ti dára mọ̀ kọ́ ti mọ̀ nǹkan tó ń ṣe tílẹ̀ bá mọ́ nǹkan tó ń ṣe lóru gànjọ́ nǹkan tó ń ṣe lọ́sàn-án gan nǹkan tí wọ́n gbọ́dọ̀ jẹ nǹkan tí wọ́n gbọ́dọ̀ jẹ kóníkà kó ti prepare by the time tó bá gbéra lẹ́kọ̀ọ́ títí Ìbàdàn gbéra títí Abẹ́òkúta gbéra títí Jos gbéra tí gbogbo àdúgbò tó àwọn tó yẹ báwọn jàgbọ́n àwọn pé mo la fẹ́ gbégbà but wọn ò ṣe pàdé yẹn àwọn àgbẹ̀ wa ò dára wọn mọ̀ àwọn teachers wa ò dára wọn mọ̀ àwọn tailors wa ò dára wọn mọ̀ àwọn ní tíátà wa wọn ò dára wọn mọ̀ àwọn tó lè sọ̀rọ̀ torí pé a sì ń bọ̀ níbi tíátà o torí pé agbára wà níbi tíátà tẹ̀ ń wò yẹ nǹkan tí ò jọra àwọn ní tíátà sọ pé ó jọra ayé àdẹ̀gbá bẹ́ẹ̀ so tó àwọn tí tíátà gan bá wọn dá sí so ọ̀tọ̀ níṣẹ́ tiwọn ọ̀tọ̀ làwọn ṣe àwọn obìnrin kò sí bọ́kùnrin yẹn ṣe lágbára tó bá sọ pé òun ò fi tóbìnrin ṣe àti tí ò níyàwó nílé tó bá ti lóun ò fi tóbìnrin ṣe ó máa ní problem so gbogbo àwọn kíní àwọn obìnrin wa kí ni wọ́n tó ń ṣe meanwhile nínú Nàìjíríà ta ní pé kó fọ́ yìí kó yà tó jẹ́ pé àdèmọ̀pọ̀ lọ́n ti ṣèlérí kóun fẹ́ dá Yorùbá sílẹ̀ yìí tó bá fọ́ lójijì àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ oríṣiríṣi ẹgbẹ́jẹgbẹ́ ẹ wò nísìn àwọn tó ń ṣe tíátà mọ́lẹ́gbẹ́ wọ́n rẹ́jísà under Nàìjíríà àwọn tó ń ṣe ẹlẹ́rọ ata wọ́n rẹ́jísà under Nàìjíríà àwọn mélòó ló ti rẹ́jísà under Oòduà Nation so oríṣiríṣi association you cannot battle somebody who is more organized than you ẹni tẹ́ fẹ́ bájà ó lágbára jù yín lọ ó mọ̀yàn jù yín lọ Ọlọ́run tó tún lè gbèjà yín lọ́wọ́ ẹ̀ tún dúró tí Ọlọ́run yẹn pé báwo ni ká ṣe ọ̀nà wo ni ká gbégbà ẹ ṣáà lẹ́nu tí agídí tó bá pọ̀ jù fọmọ ó máa ń kó ìyàjọ ọmọ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ókè o ká fọwọ́ fáwọn tó yẹ kọ́ àwọn tá a bá wájú òkè báwo lẹ ṣe tó bá wá láwọn ò gbà wọ́n ti dá ilẹ̀ Yorùbá nìyẹn tá a bá wá bá a lẹ́rẹ̀ sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló máa dìde tó máa lọ jà fún wa so kò tí ì sí enough association kò tí ì sí enough cooperation kò tí ì sí enough relationship ìfọwọ́sowọ́pọ̀ àjọṣepọ̀ kò tí ì kùnà tó fi bọ́ sójú ọ̀nà tó fi bẹ̀rẹ̀ ibi tí wàhálà ti wà nìyẹn àwọn tó wáyé kó support wọn kọjọ ṣe ọwọ́ àárín wọn bí ọ̀tá ìwọ́kẹ̀ ó fẹ́ gbàgbé àdúgbò mi meanwhile nǹkan wọn náà ni gbogbo wa ń jà fún so ọ̀nà tí a lè gbà ń sìn ni pé ká tètè múra pé báwo la yẹ fẹ́ di ọ̀kan ká má dẹ̀ jẹ́ kẹ́nikẹ́ni rí wa bí ọ̀tá ẹ̀ so àwọn bàbá kan wọ́n dẹ̀ wà tó ti gbé àwọn ìgbésẹ̀ kan náà tí ò help matter but a ò lè lọ síbẹ̀ yẹn sìn bóyá tá a bá padà wá ẹ ṣé. a kọ́kọ́ mọ̀ pé ká kọ́kọ́ tọrọ rẹ̀ yí ẹ̀ṣẹ̀ náà gbogbo ẹni tó particularly àwa tí ó jẹ́ pé àwọn agitators àwọn tó sọ̀rọ̀ ṣàkà tó mọ̀ pé ó sọ̀rọ̀ ṣàkà ó dárúkọ èèyàn ó báyàn jà kọ́kọ́ lọ bẹ̀ wọ́n because ṣe rí tí a ò bá tètè mọ ọ̀nà tí a máa gbé kínní gbà ẹ worú àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n kó yẹn àwọn tó kó lọ sáyọ àjálẹ̀ àwọn ló mọ bí tára wọn kù sí báyìí o àwọn tí wọ́n dẹ̀ gbé lọ sí Kútọ́nù àwọn ló mọ bí tára wọn kù sí báyìí o because ẹ má jẹ́ kí n tàn yín bẹ́yìn olówó lọ́wọ́ tó bá rìn nínú atẹ́gùn tó yan fanda kò mọ iye o àtẹni tó ní billions of naira tó ní kó má jáde kó ń bá lọ and the only solution tí kìíní yóò fi ní escalate mọ́ wa lọ́wọ́ ju báyìí lọ níbi pé a padà gé kajẹ àtàwọn bàbá tí ò dìde ń sìn tó ń tọ́ àgbàlagbà mínú jà ìhun máa ṣe wà nínú mi tó ń ṣe yẹn sìn tó bá délẹ̀ tán èmi ò ní lè bọ́ ta mọ́ a máa wá àwọn èèyàn kò wá ní ráwọn èèyàn so ẹjọ ẹ̀yin àgbààgbà ẹjọ ẹ má wo ti pé bóyá àwọn ọmọdé àti ọmọdé ṣe ẹ ní dá sí mo fẹ́ kẹ́ rí wípé àwọn kan ti dìde mọ́ ìrìn àjò yìí tó kọjá ojú lásán ibi táwọn dẹ̀ ń gbé kinní lọ yìí tó bá fi lè dá kinní ìjà ẹ̀yin àgbààgbà yìí tó bá yá ẹ ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ kó má bàa padà di bẹ́ẹ̀ Ọlọ́run máa ṣe ohun tó fẹ́ ṣe tó lọ́rùn ló fẹ́ ṣe ṣùgbọ́n kó má bàa padà di bẹ́ẹ̀ kó má bàa jó yín lọ́wọ́ ẹ ò bá dìde irú àwọn tó jẹ́ pé wọ́n kó lọ yìí aláwọn èèyàn kan láàárín wa tó jẹ́ wípé tó bá fìmọ̀ ṣọ̀kan wípé a fẹ́ gbà wọ́n sílẹ̀ wọ́n á gbà wọ́n àwọn èèyàn kan wà tó jẹ́ pé tó bá débi tí àwọn èèyàn wọ̀nyí wà wọ́n á ní lágbáyà tó dìde yìí ọ̀rọ̀ bọ̀ torí pé àwọn yẹn ò dìde ó fún àwọn ọ̀tá láàyè láti máa ṣe bí ẹni pé àwọn lọ́lọ́run ẹ̀dẹ̀ rántí wípé àwọn pípì ti wọlé ìbọn ti wà ní gbogbo ibi tí àwọn expect the funniest thing ni pé
ẹ lọ wọ àwọn tó ń ṣiṣẹ́ ọ̀kadà jù, ẹ lọ àwọn tó ń ṣiṣẹ́ security jù, ọ̀pọ̀lọpọ̀ yín àwọn tẹ́ fi ṣe gate man. Èmi ò sọ pé segregation but tí kìíní bá délẹ̀ tán nǹkan kan ṣo ni wọ́n kàn retí tó bá ti gbọ́ wíṣù yẹn tó bá ti bẹ̀rẹ̀ á ba ilé á bára oko. So the best alternative ń sìn ni wípé ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorùbá àtàtà ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní fi ìmọ̀ ṣọ̀kan, ká tètè bẹ̀rẹ̀ sí ní centers, ká tètè bẹ̀rẹ̀ sí ní where we can be meeting, bóyá ẹ̀kan lọ́sẹ̀ ni o, bóyá méjì lọ́sẹ̀, bóyá mẹ́ta lọ́sẹ̀ ni o, bóyá ẹ̀kan lóṣù ni o. Lẹ́yìn ìgbà yẹn a máa wá ní body tó jẹ́ pé nínú state kan ó máa ní center tí gbogbo àwọn coordinators of the coordinators máa wà, then àwọn normal coordinators ó máa níbi tó ti máa ṣe pàdé. Lẹ́yìn ìgbà yẹn àwọn tí a máa lọ bá nílé tá a máa lọ dọ̀bálẹ̀ bẹ̀ láàrin àwọn bàbá yìí ká lọ bá wọn tó bá tapá wọn ò dá sí tá a bá pe Ọlọ́run mọ̀nà tó máa gbé ọ̀rọ̀ gbà. Ohun tèmi lè sọ nìyẹn. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa.